ó ṣẹlẹ̀ Ọba Ilawe-Ekiti àti Olojudo Ìdó Èkìtì wọ́n dojú ìjà kọra wọn o. Ìjà burúkú ti bẹ́ sílẹ̀ láàrin Aláwẹ̀ ìlú Ilawe-Ekiti ìyẹn Ọba Ajíbádé Àlàbí àti Olojudo Ìdó Fábọrọ̀ nípìnlẹ̀ Èkìtì Ọba Ayọ̀nìdé Ìlọrí Fábọrọ̀. Pẹ̀lú bí Olojudo ṣe yẹ̀yẹ́ Aláwẹ̀ pé kò yẹ kí wọ́n fi ṣe alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Èkìtì nítorí ó kéré sí àwọn èwí ìlú Àdó Èkìtì, ṣùgbọ́n tí Aláwẹ̀ fún Olojudo lésì padà pé kò mọ ìtàn rárá àti pé kó padà sọ́dọ̀ àwọn àgbà láti béèrè ìtàn kó tó máa sọ ìsọkútọ níta gbangba. Ọjọ́ Àìkú ìyẹn ọjọ́ Sunday tí í ṣe 20 oṣù kọkànlá ọdún 2022 ni wàhálà bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ní Olojudo ó lọ ṣe ìkéde kan nínú ìwé ìròyìn olóyìnbó kan tí wọ́n sì ló yẹ̀yẹ́ Aláwẹ̀ yìí pé àsìkò tí wọ́n fi ṣe alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Èkìtì pé oyè náà kò tọ́ sí rárá nítorí pé ọba kékeré tí ò ní ipò tó àwọn èwe Adó Èkìtì ni. Ìkéde Olojudo nínú ìwé ìròyìn ìní Aláwẹ̀ rí tí Aláwẹ̀ fi fìbínú fún bàbá náà lésì o. Nínú àtẹ̀jáde tí Aláwẹ̀ fi síta nípasẹ̀ agbẹnusọ rẹ̀ Olóyè Ajíbádé Olúbùnmi ó ti ní Olojudo kò mọ ìtàn rárá. Ó ní tí kábíyèsí bá mọ ìtàn ni ó yẹ kó mọ̀ pé nínú àwọn ọba pẹ̀lú ìyẹn àwọn ọba 16 tí wọ́n tóbi jù nípínlẹ̀ Èkìtì ni Aláwẹ̀ ìlú Ilawe-Ekiti wà tó sì ní pẹ̀lú èyí ọ̀kan nínú àwọn ọba náà ló lè jẹ́ alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Èkìtì. Ọkùnrin náà wá ní kí Olojudo kó má fi àìmọ̀tán ẹ̀ kó má fi dá wàhálà lẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì àti láàrin òun àti ìwé Adó Èkìtì ó sì má ṣe jẹ́ kí ogun ṣẹlẹ̀ láàrin Ilawe-Ekiti àti ìlú Adó Èkìtì tí wọ́n jẹ́ alábàátàn àti ọ̀rẹ́ tímọ́tímọ́ fúnra wọn. Aláwẹ̀ bó ṣe jẹ́ ó ti padà sọ́dọ̀ àwọn àgbà ìyẹn àwọn àgbàlú Ìdó Èkìtì láti sọ ìtàn fún wọ́n sì sọ bóun Aláwẹ̀ bó ṣe jẹ́ nínú ìtàn ìpínlẹ̀ Èkìtì.